Ẹ ǹlẹ́ o ẹ̀yin tèmi bò ni ẹ káàbọ̀ sórí ètò. Ṣé báwọn Yorùbá ni wọ́n máa ń ní pé tá bá ń jà bíi tìka kúkọ. Àwọn Yorùbá náà tún wọ́n tún ní eyín tí ajá fi ń bọ́mọ ìṣeré náà ló fi ń gé jẹ. Àwọn òyìnbó náà sì gbẹ̀yìn inú òwe. Àwọn náà ní hate is akin to love. Ìyẹn túmọ̀ sí pé béèyàn ṣe lè nífẹ̀ẹ́ èèyàn bẹ́ẹ̀ náà ni ó ṣe lè yí padà kẹ́niyẹn náà tún kórìíra ẹni yẹn. Bífẹ́ yẹn ṣe lè rinlẹ̀ tó bẹ́ẹ̀ náà ni ìkórìíra yẹn ṣe lè rinlẹ̀ tó. Ló dífá fún kéèsì tá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ léni. Ọmọbìnrin yìí Cynthia ọmọ ọdún 48 ni àti ọkọ ẹ̀ David Money. Àwọn méjèèjì wọ́n ní ọmọ mẹ́ta. Ọmọ ọdún 14 obìnrin Savannah, ọmọ ọdún 11 ọkùnrin David Jr., ọmọ ọdún 9 Lauren, ó jẹ́ mẹ́ta, obìnrin 2 ọkùnrin 1. Ìgbéyàwó wọn ti wá ní ìṣòro débi pé wọ́n ti gbéra wọn lọ ilé ẹjọ́ tí wọ́n ti fẹ́ kọra wọn sílẹ̀. Àmọ́ nítorí pé wọ́n láwọn ọmọ wọ́n sì jọ ń gbénu ilé. Lọ́jọ́ tá à ń wí ní 2014 bí gbólóhùn aṣọ yìí ṣàtúnṣe ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì nìyẹn. Náà ṣàjọ ń fa ọ̀rọ̀ yìí láti alẹ́. Náà jọ ń wọ fúnra wọn, náà jọ ń sọ̀rọ̀, náà ń ta wọn síra wọn títí di bí ọwọ́ aago 5. Ibi tó ṣáà ti ń bínú síra wọn, tán ti ń sọ̀rọ̀ síra wọn. Bí David ṣe fàbọn yọ nìyẹn. Nígbà tó fàbọn yọ, bí Cynthia ṣàṣe rọ́nà sábọ́ta nù lé lọ ilé kejì nìyẹn pé káwọn ń lo nílé kejì kan dákun kan máa ń pe ọlọ́pàá. Nígbà tó ọlọ́pàá yìí dé, David ó ti gbé ìbọn fáwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta, ó sì ti para rẹ̀ sínú ilé. Àwọn ọlọ́pàá wọ́n wọnú ilé yẹn àmọ́ wọn ò jẹ́ kí ìyàwó kó wọlé. Ṣé mọ̀ torí pé wọn mọ̀ bóyá ìbọn ṣì wà lọ́wọ́ David. Wọn ò jẹ́ kó wọlé, wọ́n jẹ́ kó dúró sí inú ọkọ̀ ìkan náà àwọn ọlọ́pàá. Nígbà tí wọ́n máa fi wá dé àgọ́ ọlọ́pàá, ẹ̀yin náà wò. Your son is deceased. And your oldest is deceased. But listen, but Lauren, oh my God, Savannah. David was so sweet. He was so gentle. I didn't say goodnight to him. I didn't say goodnight to him. Ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ fún pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. Ẹ̀rí bó ṣe bara jẹ́. Ló wá ń sọ fáwọn ọlọ́pàá yẹn kó ti máa ń lérí wípé òun á pa àwọn ọmọ yẹn. Òun á para òun á pa àwọn ọmọ yẹn. Òun á sì jẹ́ kó mọ̀ kó fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ pé kò ní kú ṣùgbọ́n lójú ẹ̀mí ẹ̀ báyìí ló máa pa àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí. Tèmi ti yín tòótọ́. Nígbà táwọn ọlọ́pàá ṣàwọlé tó máa ṣàyẹ̀wò àwọn ọmọ yẹn, wọ́n rí pé Savannah àti David Jr. àwọn méjèèjì ti kú. Wọ́n wá rí pé Savannah ó ṣùrù bo Lauren. Lóòótọ́ ìbọn ba Lauren lórí torí ló ti gbébọn fáwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Ìbọn ba Lauren lórí àmọ́ Ọlọ́run ò jẹ́ kí Lauren kú o. Wọ́n ṣá gbé Lauren lọ sí ilé ìwòsàn. Wọ́n ṣá dùdùdù. Wọ́n wá fi sí coma kán lè ráyè ṣẹ́mọ̀. Wọ́n máa ń induce sí coma tó jẹ́ pé wọ́n á fẹ́ níyẹn sí coma kó má bàa máa jẹun pátá, kó má lè ṣe nǹkan kan, kó má lè mira títí ara á fi lè sílé kó lè gbádùn. Tèmi ti yín tòótọ́ lẹ́yìn oṣù kan àti díẹ̀ ó jáde nínú coma. Ó bẹ̀rẹ̀ sí gbìyànjú àti sọ̀rọ̀. Lẹ́yìn bí oṣù 3 ọmọ ẹ̀ padà sílé ìwé o. Débi pé ṣe ti rí ó ń ṣeré, ó ń ṣe, ó mọ̀. Ẹ jọ̀ọ́ kí ló lè dé? Kí là ń gbà? Kí la fẹ́ gbà? Mélòó la fẹ́ lò nú ayé táwẹ̀ wurin? Kí ló le tó báyìí? Kí ló dé táwọn èèyàn máa ń ṣerú nǹkan báyìí fúnra wọn? Àwọn ọkùnrin àtobìnrin ṣe bígbà kan lẹ ríra yín tí fẹ́ wọ̀. Iná òde wọ̀ nìyẹn. Ṣé bó ní kálukú adé ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀? Yorùbá ní bápá ò bá ṣe é sán. Ṣé bá máa ka lérí? Ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì ìrìn àjò yín. Kẹ́kọ̀ọ́ rẹ̀ ńlẹ̀ kó ń kálukú orin tiẹ̀ lọ́tọ̀. Èwo lógún pípa ó wá pa àwọn ọmọ. Kí ló parẹ́ ẹ̀ fún? Kò yẹ kó parẹ́ ẹ̀. Ojo ìbẹ̀rùbojo ọkùnrin tí ò tọkùnrin ni. Ìdí tó ṣe parẹ́ ẹ̀ torí tó bá jẹ́ kó láyà ni ó yẹ kó parẹ́ ẹ̀ kó dúró tí tó ṣe ni. Kí lẹ̀yin rò? Kí lọ ọmọbìnrin yẹn ò bá ṣe fún? Kí ni wọ́n bá máa fà? Mo ti rírú ẹ̀rí táwọn ọkùnrin yẹn máa lérí báyìí pé màá jẹ́ kó fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Tó jẹ́ pé àwọn ọkùnrin yẹn máa jẹ́ kí àwọn obìnrin
kójú wọn rí mẹ́wàá. Mo ti rí ètò máa sọ fóbìnrin pé wàá jẹ mo kú ìyà. Kí lẹ rí sí kéèsì? Ẹ rí pé kà burúkú lọkùnrin yìí. Ṣé mọ̀ pé ká lọ́mọ lọ́rìn yẹn náà kú? Irú ayé wo ni ọmọbìnrin yóò bá máa gbé ní ìsìn yẹn, Cynthia? Àbẹ́ rí pé Ọlọ́run tún wà jùlọ. Ọlọ́run fà jùlọ ìhàn. Ọmọ yẹn ó wà láyé báyìí. Bó tiẹ̀ jẹ́ pé àwọn méjèèjì yẹn ti lọ. Ọlọ́run tù nínú lọ́nà òbòmí. Kí lẹ rò sí kéèsì? Màá tún mú mi wá fún yín. Ire o.